nǹkan dé o. Àwọn Àwórì fárígá wọ́n yarí kanlẹ̀ pátápátá wípé àfi káwọn róòkú bàbá ọba Ọ̀yọ́túnjí àfi káwọn róòkú yìí o, torí pé kí ni ikú tó pa bàbá yẹn wípé kò kí ń ṣe àmúwá Ọlọ́run. Tẹ́ ò bá sì gbàgbé ẹ rí i pé onírú àwọn awuyewuye ló ti bẹ̀rẹ̀ sí ní jà ràn káàkiri lórí ọ̀rọ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí. Àmọ́ àwọn Àwórì wọ́n jáde o, bẹ́ẹ̀ náà ni wọ́n faraya, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n sọ, gbogbo ẹ̀ pátápátá láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé. Wọ́n ní ikú bàbá yìí kan gbọ́dọ̀ kú gbé báwọn. Wọ́n fẹ́ mọ ohun tó pa bàbá yìí gan pàtó, kí làwọn tó ṣẹlẹ̀, gbogbo ẹ̀ pátápátá ló sodo sínú fọ́nrán eléyìí tí mo mú wáyé. Èèyàn mi ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá gbọ́yàwó ọ̀rọ̀. Tó bá yẹ pé gbà ọkọ tí ń rèé tẹ̀ ń balẹ̀ sórí ìkànnì Àdàbà tẹlifíṣàn, ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Àgò kélébé kan náà ń bẹ ń bẹ, notification bell ni wọ́n ń pè é. Òun gangan ni ó máa ta yín lólobó ní gbogbo ìgbà kúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé. Láì wá dènà pẹnu, ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan kẹ́ wá gbọ́ gbogbo kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ọ̀hún bó ti ṣe jẹ́ gan ní pàtó.